Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé Pẹ̀lúmi Òdùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ kúkú ṣe ń bá wa kálọ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà. Ojú tẹ wá fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ní orúkọ ti tèmi. Ìròyìn tí mo sì wá fún lónìí ni ọ̀kan lára àwọn amòye elétò ààbò kéde ibi tí àwọn ajínigbé fi ṣe ibùgbé ní Sokoto. Amòye kan nípa ààbò ti kìlọ̀ pé àwọn ẹgbẹ́ olùjínigbé àti àwọn ọ̀daràn olóko ìbọn sì ní àwọn ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ní àwọn apá kan ní ìpínlẹ̀ Sokoto. Gẹ́gẹ́ bí amòye náà ṣe sọ, àwọn ibi wọ̀nyí lè jẹ́ ibi tí àwọn olóko ìbọn ti ń kó ara wọn jọ tí wọ́n sì ti ń gbèrò bí wọ́n ṣe máa ṣe ìkọlù sí àwọn ìlú tàbí jí àwọn ènìyàn gbé. Ó pe àwọn aláṣẹ pé kí wọ́n túbọ̀ fi agbára sí iṣẹ́ ààbò. Ó sọ pé ó ṣe pàtàkì kí àwọn ẹ̀ka ààbò máa ṣe ìwádìí pẹ̀lú ìmọ̀lára kí wọ́n sì tọ́pa àwọn ibi tí àwọn ọ̀daràn fi ń ṣe ibi ìfarapamọ́. Àwọn amòye náà tún ní ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn aráàlú àti àwọn ẹ̀ka ààbò ṣe pàtàkì gan-an. Ó ní bí àwọn aráàlú bá rí ohun tó ń jẹ́ kí wọ́n fura, kí wọ́n fi ìròyìn náà tó àwọn aláṣẹ létí kíákíá. Ó fi kún ohun pé ọ̀pọ̀ àwọn ìṣòro ààbò lè dínkù bí ìròyìn bá dé sí ọwọ́ àwọn ẹ̀ka ààbò ní àkókò tó yẹ. Àwọn aláṣẹ ààbò sọ pé wọ́n ń bá a lọ pẹ̀lú iṣẹ́ láti dènà ìkọlù àwọn olóko ìbọn ní àwọn agbègbè tó ní ìṣòro. Wọ́n ní àwọn ọmọ ogun àti àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ takuntakun láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Àwọn olùgbé Sokoto kan sọ pé wọ́n fẹ́ kí ààbò túbọ̀ lágbára sí i. Wọ́n ní àwọn àgbẹ̀, àwọn oníṣòwò àti àwọn arìnrìn-àjò fẹ́ máa ṣe iṣẹ́ wọn láìsí ìbẹ̀rù. Àwọn olórí ìbílẹ̀ náà rọ gbogbo aráàlú pé kí wọ́n má ṣe dá òfin ní ọwọ́ ara wọn. Wọ́n ní ohun tó dára jù ni kí wọ́n máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ. Àwọn amòye tún sọ pé ó ṣe pàtàkì kí ìjọba máa pèsè ohun èlò àti ìtìlẹ́yìn tó yẹ fún àwọn ẹ̀ka ààbò kí wọ́n lè ṣiṣẹ́ dáadáa. Wọ́n ní bí gbogbo ẹgbẹ́ bá ṣiṣẹ́ pọ̀, ó lè rọrùn láti dín ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù olóko ìbọn kù. Ní báyìí, àwọn ẹ̀ka ààbò ń tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn ní Sokoto àti àwọn agbègbè tó yí i ká. Wọ́n sì ń rọ àwọn aráàlú pé kí wọ́n máa fún wọn ní ìròyìn tó lè ràn wọ́n lọ́wọ́. Ní ìparí, ọ̀pọ̀ aráàlú ń retí pé ìsapá ìjọba àti àwọn ẹ̀ka ààbò yóò mú kí àlàáfíà padà kí àwọn ènìyàn sì lè gbé ìgbésí ayé wọn láìsí ìbẹ̀rù. Báyìí ni a rí ìròyìn wa sí ní òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.